so mọ̀ pé Wumi ò fear anybody why tí Mohbad so nǹkan fẹ́ máa tàn ọmọ kíní ni ẹ̀ náà ẹlẹ́gbẹ́ òkùnkùn ni wọ́n náà Curtis ni ẹ̀ náà why tó fẹ́ máa tàn wá báwo ló ṣe máa Abu Abel pẹ̀lú àyàntì ó yá já mi mo challenge ẹ who told you àwọn wo ló sọrú èèyàn tí àyàn àjẹ fún ẹ àyàtì báwo ló ṣe máa àyàtì because o mọ̀ pé àyàtì ìsọmọ ayé o mọ̀ para àwọn ọmọ ẹyẹ ni o mọ̀ pa àwọn ọmọ Abu Abel ni ta ló fún ẹ ta ló sọ fún ẹ báwo ló ṣe mọ̀ báwo ló ṣe ní nọ́mbà Abu Abel so ní nọ́mbà Abu Abel lọ́wọ́ tẹ́lẹ̀ torí Abu Abel pé ẹ lánàá ó lè pera yín ńgbà tó fẹjọ́ sùn ńgbà tó fẹjọ́ àyàtì sùn báwo ló ṣe gẹ́ẹ̀tì ẹ̀ ta lẹni tó sọ fún ẹ ta lẹni tó gbé fún ẹ ìyẹn mi pé yín mẹ́tẹ̀ẹ̀ta yẹn mọ́ra yín gbogbo tó ń ṣe yẹn mọ́ra yín Abu Abel mọ́ra yín ṣé ò kìí ṣe Jésébẹ̀ Wùmí so kìí ṣe bla bla you know him báwo ló ṣe mọ àyàtì mọ́ Abu Abel tó fi di pé ó lọ fẹjọ́ ẹjọ́ àyàtì sùn Abu Abel because ó mọ̀ pé ayé ni ta lẹni tó jẹ́ kó o mọ̀ pé ọmọ ayé ni torí o ti ń ṣe investigation ẹ̀yin lẹ ń sọ pé wọ́n ń wádìí yín ẹ̀yin gangan lẹ ń wádìí èèyàn ẹ sọ pé wọ́n ń lépa ẹ̀mí yín ẹ̀yin gangan lẹ ń wádìí èèyàn you are the one tẹ́ ń find out nígbèsí ayé èèyàn tálẹ́ni tó sọ fún ẹ tí ò bá jẹ́ ìwọ á já wọn tó ń dú ẹ àbí kó já wọn tẹ́ ń fẹ́ àwọn tó ń fẹ́ yẹn gangan àwọn náà gbé ẹ tàbáyé tán fi gbé ẹ pé ó yá ọ̀gá wọn ni pé ọmọ ayé ni gba nọ́mbà rẹ̀ pé Abu Abel because wọ́n gan ta ní jẹ́ gbóná wojú ẹkùn ordinary person kan kò lè dédé pé Abu Abel kó wá máa fojú ọmọ ẹyẹ sùn kó máa fẹ́ jẹ́ ẹjọ́ ọmọ ẹyẹ kó máa fi sun Abu tí wọ́n gan go bá belong Wumi you are belonging there is nothing you can do me máa fọ́ ẹ lágogo lórí bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ tó bá kọjá yẹn máa gbá ọ lágogo lórí ìdọ̀rùn á bá ọ máa gbọ́ lágogo lórí you belong tó o bá belong báwo ló ṣe mọ àyàtì wípé òun gangan belong tó o bá mọ̀ pé àyàtì belong báwo ló ṣe mọ̀ pẹ̀lú Abu Abel tó o fi lè pe Abu definitely you are belong sí sọ́wọ́n ó wá lè mọ̀ sí side àwọn Abu ló fi lè mọ̀ wípé ìyẹn mi pé ẹ ti discuss ẹ nínú ẹgbẹ́ yín ẹ fẹ́ deal pẹ̀lú ẹnìyẹn wọ́n wá sọ fún ẹ pé ọmọ ayé lélẹ̀ náà ọmọ ayé ni àìfọmọ rẹ̀ bọ̀ rẹ̀ fẹjọ́ ẹ̀sùn àgbà ẹ ti pláàni fún ní nǹkan tó ṣe yẹn ó wá dùn ẹ ló ń pa ẹ́ lẹ́kún pé kò yẹ kó ẹ mọ̀ nígbà téèyàn bá ń dapòrò pé pláàni tí mo ní fún bọ̀bọ̀ yìí èmi mọ̀ pé ti ní fúnrú àwa yìí náà ṣùgbọ́n ọmọ rẹ̀ làwa wọn fi bọ̀ rẹ̀ yes ẹ lè máa wádìí wa ẹ dé inú omi ẹ lọ wádìí wa nú omi inú omi ni kẹ́ ẹ ti lọ wádìí tèmi kẹ́ ẹ lọ nú afẹ́fẹ́ kẹ́ ẹ lọ sójú òfurufú tó bá wà wù yẹn kú ẹ lọ sójú ọ̀run ẹ lọ sínú ọ̀run ẹ lọ béèrè lọ́wọ́ Ọlọ́run irú èèyàn tèmi jẹ́ ẹ lọ béèrè lọ́wọ́ àwọn tó yẹ kẹ́ ẹ béèrè ṣé bó wádìí ta ìyẹn mi pé ẹ̀yin lẹ ń ṣe investigation nínú ayé èèyàn ibo lélẹ̀ belong sí tẹ́ ẹ bá ti mọ ibi tẹ́nìyẹn belong sí àwọn míì tẹ́ ẹ bá pè àìlòmí ò ní mọ bó ṣe fẹ́ sọ wọn á máa pé ọ̀rọ̀ sọ níta ṣe báwọn kan náà ń sunkún níjó níta wọ́n lè gbà fún mọ́ bẹ́ẹ̀ náà ló kù tó ń dúró tì ìgbà ẹni náírà ti ń pe bàbá ẹ̀ wípé Mohbad èmi máa sọ̀rọ̀ náà torí kò tiẹ̀ sí tó kàn mí ó ń sọ fún bàbá Mohbad pé kó bá ń bá Mohbad sọ̀rọ̀ wípé torí wípé fún kíni àwọn nǹkan tí gbogbo ìlànà tí òun ti là sílẹ̀ kíní yẹn máa dàrú mo ti ń bá ń fọ́jú ẹ̀ kò tiẹ̀ káyé mi ẹ̀ dínà rẹ̀ yẹn náírà ló sọ fún bàbá Mohbad bẹ́ẹ̀ o wípé àwọn nǹkan tóun ti là sílẹ̀ ó máa dàrú because Mohbad ló ń kọ orin fún wọn òun ló ń write up ló ń ṣe many things nínú ilé yẹn òun ni Mohbad ní bọ́ọ̀dì tó gbé Marlian rò ẹ rí i pé gbàtàn ti pa bọ́ọ̀dì kí ló kù lẹ̀ ìgbà tó mọ̀ yín ò tún tí ì kú náírà sì tún jẹ lọ gbọ̀ngbàtàn ti pa bọ́ọ̀dì wọ́n ti dá lóró ọwọ́ wọn náà ò mọ̀ ọwọ́ náírà má lè ò mọ́ nù kéṣì tó wà lẹ̀ torí òun náà wá ìkà ó wùwà ìkà ìwà ìkà wà bẹ́ẹ̀ ìkanra wà bẹ́ẹ̀ nìkan kò gbúdọ̀ dìde ọmọ tó bá dìde lábẹ́ wọn gbúdọ̀ sí wọn kú ni kí ló dé tí ò fi Sinorisky ilẹ̀ látijọ́ yìí ṣé Sinorisky ò ti pẹ́ bẹ́ẹ̀ ọdún mélòó ni sign tó sign ṣé
sign why tí ò fi sílẹ̀ because kò gbúdọ̀ kúrò ní abẹ́ wọn gbúdọ̀ rí tó bá kúrò orin wo ló ń kọ kò tí rẹ̀ lóbe tó dàbí wọn ní ò ṣe lè fi Mohbad lẹ̀ tẹ́ bá gbọ́ mélòdì Mohbad ẹ rí pé orin rẹ̀ ó kú tó rí bá ṣe gbìràgbìrà láwọn àárín kan tí mo gbé ní pàpàpàpàpàpàpà tó bá dórí sí Mohbad báyìí ó máa lọ ní mẹ̀lọmẹ̀lọ wọlé wàá máa sùn lọ ni orin yẹn kú tó bá fẹ́ kọ pàkópàkópàkó ọ máa fún ẹ ní pàpàpà bọ̀ tó bá jẹ́ pé slowly ní wàá rí kò ṣe filẹ̀ Naira Marley sọ fún bàbá ẹ̀ pé kó má lọ ìgbà tó wá rí pé Mohbad ò gbà náà fi sẹ́ẹ̀tì Wùmí padà wá sínú ayé ẹ̀ padà láti fi oyún húkú ẹ̀ mọ́lẹ̀ pẹ̀lú iṣẹ́ àti gbogbo ẹ̀ Wùmí àti Naira mọ́ra wọn náà ṣó ò mọ́ra yín ni kí ló dé tí Wùmí ò fi lè máa dákọ Naira Marley wáì tó ń pẹ́ ọ̀rọ̀ sọ wáì tó ń pẹ́ sọ mọ́ Samilari àǹkò wáì tí ò dárúkọ wọn pé àwọn náà lu ọkọ ń pa sáwọn ọkọ náà ṣé kò sí evidence páwọn náà nà wáì tí ò mention wọn báwọn ni wọ́n lu ọkọ ń kiri kí ló dé tó dákẹ́ only they have taken him away they have killed him who are those people that she's talking about why she can't mention their name wọ́n bi léèrè ní kóòtù náà wáì tí ò dárúkọ wọn ó wá ló ti kú de kú àwọn wo ló pa de kú ọwọ́ à ń sọ fún wa pé ẹ sáà rí gbogbo evidence online lẹ́yìn ìgbà tí Mohbad ti sọ fún wa nínú ọ̀rọ̀ yẹn wípé ìwọ ní ẹ sáà ti rí gbogbo evidence yẹn online ẹ sáà rí gbogbo fídíò yẹn because you are the one that give this lover ní all those video because to protect yourself fídíò tá à ń sọ yìí ọ ní ẹ sáà rí online. When we heard that Mohbad said, it is that conversation ló fẹ́ lọ post. Ṣé gbogbo nǹkan tó fẹ́ post nìyẹn nígbà tó bá pa mí tán. Mohbad sọ pé ṣe ìgbà rẹ̀ ni mo fi sọ pé ẹyẹ wà láyé ẹ̀. Ó ní ẹyẹ láyà. Kò dẹ̀ sí ẹyẹ kankan bí kò ṣe níbi tó belong sí. N ló fi lè fún ẹ ní ìgboyà láti mọ̀ pé bàbá ọmọ nígbà tí ọmọ kú. Ọkọ ẹ̀ ń ṣàìsàn. Ó pé bàbá ọmọ. Ó tún wá kú ó tún pé ọwá níwọ ò mọ̀ kankan pa rẹ̀ ọwá ń ṣépè mo ń sọ fún yín níjọ́ náà mo ní ẹkún tí Wùmí ń sun ó ní tó bá jẹ́ wípé ìtorí ìmọ́lẹ̀ ni ọkàn ń fi kú ọmọ yìí ó sànkú ọmọ ọlọ́mọ ò ní sànkú ìwọ ló sànkú ìwọ ló máa sànkú mọ̀ sí pé fọmọ ọlọ́mọ tó wálé ayé tiẹ̀ ni o ò lè ẹ mọ̀ ọmọ tẹ́ ẹ máa fi ṣépè ìrọ́lẹ̀ máa ń pa mo nírú yín lẹ́gbẹ̀ẹ́ tó yálè lọ tó ṣe sìnà lọ tọkọ gbá wọn báyìí ó dẹ̀ ń ṣépè pé tọkùnrin mi bá gun àyà kó mọ́ jèrè ọmọ lẹ́yìn ìgbà tí evidence ti wà lẹ̀ pẹ̀lú ẹ̀rí ilé bìlífù téèyàn bá fọmọ ṣépè bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ lẹ́yìn ìgbà tẹ́ẹ̀rí ti wà ẹ̀rí òun àtọkùnrin ti wà evidence wọn show tó clear tó wà glaring ó dẹ̀ sọ pé tóun bá bá ẹni tẹ́nìyẹn bá ń sùn kó mọ jèrè ọmọ mo káwọ́ lérí ni pé àjọ yẹn báyìí kò wù mí kí n báyìí ọmọ yẹn sọ̀rọ̀ mọ́ ọlọ́run kò wù mí kí n tiẹ̀ ta sí mọ́ pé irú ẹ̀wọ̀n èèyàn wo lélẹ̀ àṣírí ẹ̀ tú náà àṣírí ilé ti tú náà ọ wá ń fi ọmọ tó bínú ẹ ṣépè bínú wọn ò bá jèrè ọmọ torí pé wọ́n fẹ́ clear ara wọn torí pé wọ́n fẹ́ clear ara wọn tó wọn bá wá jèrè ọmọ lọ́jọ́ iwájú tàbí tó mọ̀ ò ṣe fún wọn jẹ wọ́n wá máa sunkún ká pé sí ayé ni ọmọ ò tọ́jú àwọn o wọn ò jẹ́ kọ́ ọmọ tọ́jú àwọn abẹ́ẹ̀túrò pẹ́ẹ́rẹ́ dànù àdúrà kankan ò lè gbà kó o gbàwẹ̀ láti fi ré ègún yẹn kúrò kò lè gbà torí táìmù tó ń sọ lọ́wọ́ yẹn ò ń sunkún ni àwọn màláìkà kan wà tán ti sọ̀rọ̀ àǹdí ẹ̀ ń táìmù yẹn tó ń wa omi lójú bòlòbòlò tó fi sunkún pé kí ọkùnrin yẹn lè trust yẹ ọkùnrin yẹn tó máa gun àyẹ̀ ń táìmù yẹn ó tún bẹ́ẹ̀ sùn ó tún gégùn ó fi ègún ìbálòpọ̀ ó tún fi ń gégùn pé kó o máa jèrè ọmọ yẹn tó bá yẹ pọkùnrin bẹ́ẹ̀ dẹ̀ ni ó bẹ́ẹ̀ sùn evidence wà ẹ wà máa fi àwọn ọmọ tẹ́ ẹ bí ẹ máa fi ṣépè nígbà tó bá yá thank you làgbáyé já yóò dáa fún yín sà tó bá wáyé tẹ́ ẹ bá wá jẹ wọn mọ́ ẹ wà máa sunkún ká pé wọn bẹ́ẹ̀ jẹ wọn mọ́ onírúurú tó ń ṣẹlẹ̀ yìí ó tásìkò ìdí ọmọ oúnjẹ èpè ní Bọ́sẹ̀dé ń jẹ abámidá fún ẹ làgbáyé já oúnjẹ èpè ló ń jẹ oúnjẹ èpè oúnjẹ wọn mọ́ gbogbo ẹ̀ ló máa parẹ́ mọ́ lọ́wọ́ bó ṣe wà torí kò jìyà fọmọ yẹn ó dé wá ń jọrọ̀ ni ọ̀rọ̀ tó tún wá ń jẹ èmi ò ní kó bẹ́ẹ̀ jà torí pé kò rí ẹni rí thank you o kò rí ẹni rí ọ̀tá ẹ̀
ṣùgbọ́n ó yẹ kó sọ irú ohun tó ṣẹlẹ̀ sí ohun tó ló sọ ọmọ ẹ̀ ohun tó sọ ọmọ ó yẹ kí ìyá ọmọ sọ̀rọ̀ onídìí kó bẹ ẹjà bọ̀dé ilé tó wá ń gbèjà tiẹ̀ tó fi ń tánìṣì méjì ara rẹ̀ tó tún wá ń ṣépè fún bàbá ọmọ rẹ̀ lórí ẹ̀ ti burú bí ẹni tán léwèrè ń tiẹ̀ bí egun tí léwèrè ń bẹ́ sáì. ìdí nìyẹn tí mo fi ń sọ fún yín wípé irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn wọ́n wà dangerous. Ìmọ́lẹ̀ òkú nítorí Liam ìdí nìyẹn tó fi lè fi ọmọ yẹn ṣépè. ní ọ̀nà kejì ni mo tún sọ yẹn o Ìmọ́lẹ̀ rìnrìn àjò láti lọ ní ó ń lọ ní September 17 to 18 Ìmọ́lẹ̀ ń travel to Canada láti lọ surprise Bella's mother ní Canada tour. Mohbad ní show ní on the 21st of September